ti ń pàṣẹ sínú ìgbésí ayé rẹ jẹ́ kí ọkàn rẹ kó máa sopọ̀ mọ́ fún ní tíráyà ìwọ tí ẹ̀ dánwò ìwọ dánwò ó mọ̀ pé rere lolúwa tí bàbá náà bá ti ń gbàdúrà wọ́n máa ṣàmì wá jẹ́ kí ọkàn rẹ rọ̀ mọ́ kábíyèsí rẹ lẹ́dùnmarè ṣebí kò ti ráyé gbé ni kó o dẹ̀ rẹ́ẹ̀dì níkẹyìn ayé ẹ̀ kó di ní ọjọ́ ọ̀dájọ́ kó o gbégbé ọpẹ́ ó simple bàbá náà fẹ́ káàbọ̀ sórí ètò. mo kí gbogbo ẹ̀ tí ẹ ń gbọ́ ètò yìí lórí ìkànnì Prince FM ọ̀rọ̀ jáde lónìí gbogbo ẹ̀ dára ètò gbọ́ wa lábẹ́ orí ọ̀fẹ́ oṣù February ètò àwọ̀ yìí ò ní fojú rí òkú ọmọ. àmín àmín ìwọ tó ń gbọ́ mi onílẹ̀rù àrùká o. àmín. ìlérí tí kò ṣẹ́rí ní oṣù yìí yóò wá sí ìmúṣẹ. àmín. lórúkọ Jésù. àmín. ẹ káàsán. ẹ káàbọ̀ sórí ètò. lọ́wọ́lọ́wọ́ báyìí a wà lórí Instagram, Facebook àti Olúwomẹ́ni Ọ̀wọ̀ TV. bàbá náà fọ́ lọ́rọ̀ tùnú kí lẹ ní fún wa lénìí ìyẹn lórí ètò ìfọwọ́kànmí lábala tá a wà yìí nìkan ní Prince FM Radio. mo kí gbogbo ènìyàn pátá lẹ́ẹ̀kan sí i tí ẹ ń gbọ́ ètò lọ́wọ́lọ́wọ́ lábẹ́ orí ọ̀fẹ́ àti agbára Ọlọ́run ohun tó kù ní ayé làwọn ń díẹ̀ yìí. kàbíyèsí. gbogbo ohun tó ti wà ṣáájú ká bá sọ nípa ìwé tá a pè ní education mo sọ nígbà kan pójú ti tì í. kábíyèsí ẹlẹ́rìí. ká bá sọ nípa òṣèlú mo lójú ti tì í. kábíyèsí ẹlẹ́rìí. ká bá sọ nípa ẹwà mo lójú ti tì í. kábíyèsí. okòwò ojú ti tì í. gbogbo àwọn kan tí a gbẹ́kẹ̀lé ìgbà kan tá a rò pé òun ni ọ̀nà àbáyọ gbogbo wọn ló ti ṣubú yakata. ohun tó kù nìkan òun náà ni ọ̀dọ̀ Ọlọ́run. ẹni tí ò bá ti mí ìsìn ọ̀dọ̀ Ọlọ́run yìí òun ló máa gbádùn ayé, òun ló máa rí ayé lò, òun ló lọ bí gíga, òun ló ní ẹ̀rí fún ìran tí a wà yìí àti ìran tó ń bọ̀. bàbá náà ètò pápọ̀ ni. inú ọ̀rọ̀ Ọlọ́run lọ. ṣé pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run nínú ìwé Àìsáyà 55:6 Àìsáyà 55:6 ó kà báyìí pé ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí. kábíyèsí Ọlọ́run. ẹ pè nígbà tó wà nítòsí. ìyẹn ni pé ká wá Olúwa nígbà tá a lè rí, gbogbo ìgbà kọ́ la lè rí Olúwa. níbo la lè rí Olúwa bàbá. ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí. ìgbà tí ọkàn rẹ pòǹgbẹ. kábíyèsí ẹlẹ́rìí. ìgbà tó ń la ogun kọjá. kábíyèsí. ìgbà tó ń la ìdààmú kọjá. ìgbà tó ń yàgàn. ìgbà tí wọ́n kọ̀ láti kẹ́ ẹ kú oríire. kábíyèsí. ìgbà táyé rẹ ò mú ògo ńlá jáde. ìgbà táyé rẹ dàbí adágún odò tó kọ̀ tí ó sàn tí ó dé mú ògo jáde. ìgbà la lè wá Olúwa. gbogbo ọkàn tó ń gbọ́ mi ẹ wá Olúwa nígbà tẹ́ ẹ lè rí. ẹ pè é nígbà tó wà nítòsí. ìgbà wo ló máa wà nítòsí? nígbà tí ọkàn rẹ pòǹgbẹ, nígbà tí ọkàn rẹ ó rọ̀ mọ́ Ọlọ́run, ìgbà ló wà nítòsí. ìgbà tó rò ó yẹ kó lọ church, ó yẹ kó lọ sí mosque, ó yẹ kó kírun, ó yẹ kó gbàdúrà, ó yẹ kó gba àwẹ̀, ó yẹ kó gorí òkè, ó yẹ kó lọ etí òkun. torí ìgbà kan bọ̀ tí ọrọ̀ ó dé, tí owó ó dé, tí ò ní ṣàǹfààní. ẹbí mi léèrè ṣé gbogbo gómìnà ló láǹfààní àti lọ church báyìí ní Sunday ṣé gbogbo gómìnà ló láǹfààní àti lọ mosque báyìí? kábíyèsí Ọlọ́run. rárá o. ìgbà tó lúwa wà tòsí, ìgbà tí wọ́n ń lépa, ìgbà tí wọ́n wá ipò, ìgbà tó kàn wọ́n pòǹgbẹ, Olúwa wà nítòsí. kán wá Olúwa nígbà náà. ẹ wá nígbà tó wà nítòsí. ohun tí àwọn yẹn sọ fún wa nìyẹn. ó ní ẹ wá Olúwa nígbà tí a lè rí. ẹ pè é nígbà tó wà nítòsí. jẹ́ kí èmi búburú kó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, kí ẹlẹ́ṣẹ̀ kó ronú pìwàdà, kó sì kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa. òun ó sì ṣàánú fún àti sí Ọlọ́run wa, yóò sì fi jìn ín lọ́pọ̀lọpọ̀. dáàdì mọ́mi gbogbo ẹ̀ tẹ́ ń gbọ́ mi lórí Prince FM. ohun tá a nílò lónìí, bàbá tó bí wa ó níbi tó lè ṣe mọ́, ìyá wa níbi tó lè ṣe mọ́. wọ́n lè fún wa ní education, wọ́n dẹ̀ lè ràn wá lọ́wọ́ ká máa wá iṣẹ́. iṣẹ́ ẹ̀ lè mọ́ tó wá jẹ bọ̀ tí wọ́n ṣàfún wa níṣẹ́ kékeré kan
kí ẹ máa manage ẹ̀ ṣùgbọ́n olúwa nìkan òun ló ní àwọn òbí wa ló ní òní olúwa ló ní ọ̀la. àwọn òbí wa ló ní èní òbí ló lòní olúwa ló lọ́la ẹ̀tọ́ pàbó bàbá. bẹ́ẹ̀ni ìtumọ̀ pé àwọn òbí ló ní èní ni pé àwọn ló máa dáṣọ fẹ́ nígbà tó nílò aṣọ kábíyèsí. nígbà tí ọwọ́ rẹ̀ ò tí ì ké èkú dà nígbà tí o sì fẹ́ lọ léèwé tí wọ́n rán ẹ lọ skul nígbà tí o parí skul o ti serve tán o nídìí iṣẹ́ wọ́n lè ó possible kan lórí ọ̀fẹ́ wọn kán bá wá ẹsẹ̀ kékeré kan kó wọ́n ṣe kì í ṣe iṣẹ́ tó lè ra mọ́tò iṣẹ́ tó lè kọ́lé kọ́ ṣùgbọ́n kébi má pa ẹ́ kó manage ẹ̀ òun ni mo sọ pé àwọn òbí ló ní òní ṣùgbọ́n olúwa ló ní ọ̀la mo wà nílùú èkó láti bí ọjọ́ Wednesday mo kúrò lẹ́kọ̀ọ́ ní àárọ̀ yìí bẹ́ẹ̀ ni obìnrin kan sọ mi pé ìyá òun ó bí ọmọ mẹ́jọ nínú ọmọ mẹ́jọ tí ìyá rẹ̀ bí òun nìkan ni wọ́n rán lọ skul kábíyèsí ọlọ. gbogbo àwọn méje tó kù ọkùnrin ni wọ́n rán wọn lọ skul òun ni obìnrin láàrin wọn rán o òun ló ṣe làálàá tó ń ṣe làásìgbò sáwà nídìí mọ̀tà akiri omi akiri oúnjẹ akiri ọṣẹ òun ni àwọn ẹgbẹ́ ẹ̀ tí wọ́n fi lọ skul gbogbo ẹ̀dá àlàyé ó pàdé iṣẹ́ ìránṣẹ́ mi ní last year July nílùú Èkó ní Ìkọ̀tún ọ̀rọ̀ jáde sínú ayé ẹ̀ pé gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ àwọn àbúrò rẹ èyí tí wọ́n ṣe alábàárò fún kán lè jẹ́ èèyàn Olúwa ló máa jù wọ́n lọ o ní oníṣẹ́ rò bẹ́ẹ̀ mo ló jù wọ́n lọ. ẹ sọ àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni Olúwa ló máa jù wọ́n lọ ó ní ṣé mo rò bẹ́ẹ̀ last year July. òun ò kàwé. kò kàwé rárá. kábíyèsí ọlọ́run. gbogbo ìwé kíkà ní school start kò kà jù bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run ní December tó kọjá yìí ó ní wọ́n fún ẹnìkan fún ní ọjà ọ̀tọ̀ lẹ́ni tó sanwó ọjà. kábíyèsí ọlọ́run. ẹni tó sanwó ọjà ó travel kò sí ìlú ó dẹ̀ ti sanwó ọjà kó tó di pé travel yọjú ìgbà tó máa kó ọjà wá wọ́n kó ọjà wá late nítorí òun ló ní ọjà abájọ tí ìwé Jòhánù orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógójì tó sọ fún wa pé ó ní ohun tó bá fún wa ni àwa yóò ní ohun tó bá tọ̀ wá wá ìyẹn ni tiwa ohun tó bá fún wa ni àwa ò ní ohun tó bá tọ̀ wá wá òun ni tiwa bó o ṣiṣẹ́ jù bẹ́ẹ̀ lọ o lè má ra mọ́tò bí o bá sínú ètò pé o ra mọ́tò bó o ṣiṣẹ́ jù bẹ́ẹ̀ lọ lè má lọ lọ́dọ̀ Amẹ́ríkà ìrìn àjò òkè òkun lè má wáyé ó lè má wù ẹ́ o ṣùgbọ́n tó o bá sínú program ọlọ́fun ayé ẹ ọwọ́ ẹ lè má kàn án ó dẹ̀ lè má sọmọ ọ̀dọ̀ fún àìmọye ọdún tó bá jẹ́ nù tí a fún ọ ni pé ìwọ náà padà di ọ̀gá tí ogunlọ́gbọ̀n ó sọmọ ọ̀dọ̀ lábẹ́ rẹ wàá dénú ipò yẹn ni o wọ́n dẹ̀ ẹni yẹ ó ti travel ìgbà tán kó ọjà dé òun ni wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù ara wọn wọ́n dẹ̀ kó ọjà 27 million òun ni wọ́n kó fún ó ní agbára 27 million gbogbo ọ̀kan tó ń gbọ́ mi àṣàtọ́jọ́ Wednesday ó ní bàbá ó ní láàárín December wọ January ó ní mo ti dolówó mo ní ó ní mo ti dolówó ó lóun ti dolówó ló sọ fúnra ẹ̀